kò sí bí typhoid yẹn ṣe rí kó ya wèrè tó àbí malaria náà. Ewé mẹ́ta lẹ máa lọ wá pẹ̀lú omi ògì tẹ́ máa ṣe ẹ mú láàárọ̀ ẹ mú lọ́sàn-án ẹ mú lálẹ́ fọ́jọ́ mẹ́ta. Is a promise. Oṣù yẹn oṣù tó tẹ̀lé ẹ ní treat malaria àbí typhoid mọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ewé làálì tútù ni kìí ṣe gbígbẹ o. Ewé ọsàn wẹ́wẹ́ ewé ọsàn wẹ́wẹ́ ewé ọsàn wẹ́wẹ́ ewé ọsàn òrombó pẹ̀lú ewé tíì ewé mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti tó. Ẹ wá lọ wá omi ògì kẹ́ ẹ fi ṣe é kó jiná kẹ́ ẹ mú láàárọ̀ half glass cup láàárọ̀ half glass cup lọ́sàn half glass cup lálẹ́. Tí ẹ bá fẹ́ dé hospital fún malaria and typhoid mọ́ ẹ̀yin kan máa mú lẹ́ẹ̀kan lóṣù bẹ́ẹ̀ my brother pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run owó ògùn tí wọ́n wo drip tí wọ́n náà ó ń ṣiṣẹ́ dáadáa. Ẹ share fídíò yìí kó lè ṣàǹfààní fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀fẹ́ là ń wá kò téèkì yín lẹ́nìtì láti share my brother my sister abáramu ó ń ṣiṣẹ́ dáadáa kódà fún wọn tó bá mọ̀ pé òní táìmù àti lè máa ṣe bẹ́ẹ̀ àwọn ewé mẹ́tẹ̀ẹ̀ta yẹn lè sá kó gbẹ kó wá di powder ẹ má sá sórun inú ilé lẹ máa sá síbi tí ò ní rọrùn ẹ sọ kó di powder kẹ́ fi blender lọ kó di àgúnmu kẹ́ wá máa fi mu ògì láràárọ̀ ó dáa nílé kéèyàn nílé pàápàá abáramu.